singlet ni VDM wọ̀dé ọ̀dọ̀ Olúwo agbádá tí yọ wọ̀ wọ́n ti bá rán lẹ̀ lọ́dọ̀ Olúwo ńbẹ̀ náà ni wọ́n ti gbé agbádá sí lọ́rùn ilé tó wá mú controversy jáde ńbẹ̀ òun náà ni wípé atáyé ti bó ni VDM jẹ. ẹ̀yin èèyàn ẹ̀ tí gbọ́ ni Olúwo fi Very Darkman jẹ Akikanju ilẹ̀ Yorùbá ẹjọ́ ṣé ti ilẹ̀ Yorùbá ló jẹ ni àbí ti ìlú Ìwó nìkan ni olóyè tí Olúwo fi Very Darkman jẹ Akikanju ilẹ̀ Yorùbá ẹjọ́ ṣé Olúwo mọ̀ọ́mọ̀ ṣe nǹkan tó ń ṣe ni àbó fẹ́ fi dàárín gbogbo àwọn ọba rú ó fẹ́ fi dàárín ọba Aláàfin Ọ̀ọ̀ni àti kábíyèsí wa Ọ̀wádé ṣé Olúwo fẹ́ dàárín wọn rú ni ẹ wo nǹkan tó Olúwo ń ṣe yìí ó yẹ káwọn ọba kan pè pàdé lórí ẹ̀ bìkọ́ kò ní ráìtì láti kó fi ẹni tí ò ń sọ ọmọ Yorùbá kó fi jẹ aṣíwájú olórí Akíkanjú ilẹ̀ Yorùbá ó dàbí pé tìlú Ìwó ló jẹ ẹ wo ẹnu mi kọ́lẹ̀ tí máa gbọ́ wọn kẹ̀kẹ́ fìdílé kí wọ́n gbọ́ wọn ṣe tún pẹ̀rẹ́pẹ̀ ọ̀rọ̀ lórí ọba Olúwo. ọmọ Yorùbá pẹ̀lú oríṣiríṣi cruise Olúwo gbàlejò VDM náà wá kí Olúwo tolúwo kọ́ ni yọ́ jẹ́ àkọ́kọ́ torí pé Yorùbá ni máa ń sọ̀rọ̀ kan tàbí ìwé mímọ́ Bíbélì ló sọ bẹ́ẹ̀ wípé ẹ̀bùn rẹ yóò mú ọ jókòó pẹ̀lú àwọn ọba aládé ó tẹ̀ síwájú pé ẹ̀bùn rẹ ni yóò lànà fún ọ ó túmọ̀ sí pé ẹ̀bùn ni máa jẹ́ kí wọ́n dá èèyàn mọ̀ lágbájá ní í ṣe nǹkan bẹ́ẹ̀ tó dáa tó dùn tó dán mọ́rán kì í sórí àwọn ọba ilẹ̀ Káàárọ̀ Oòjíire ló ti bẹ̀rẹ̀ ó túmọ̀ sí pé àwọn ọba wa ńlẹ̀ Yorùbá ńlẹ̀ Káàárọ̀ Oòjíire wọ́n mọ tí wọ́n ń pè ní talent wọ́n dẹ̀ appreciate ẹ̀bùn so Olúwo ṣe dáadáa láti invite VDM wá controversial ọba ló lè gbé controversial person wá ó nice ó kú mú bí ìdodo ẹ̀fọn wẹ́kú ló ṣe wẹ́kú bí àti ló tẹsẹ̀ bọ́ kọ̀ǹkọ̀sọ̀ ó ṣe wẹ́kú bíi mẹ́ẹ̀lì ọdẹ òmu mẹ́ẹ̀lì kẹfà ó parí sílé olóyè ẹ̀kẹfà so bọ́tì ọ̀rọ̀ pọ̀ nínú ntọ́sẹ̀lẹ̀ nílùú Ìwó lónìí Olúwo lè sọ̀rọ̀ kọ́ mọ́ta sọ́ọ̀ni ti Ilé Ifẹ̀ àmọ́ tí Ọ̀ọ̀ni rà nígbà ẹ̀ Ọ̀ọ̀ni ò pé kọ́ ọmọ dára tó wù ọ́ kọ́ mọ̀ ṣe nǹkan tó wù ú ẹnìkan kan ò dá Olúwo lẹ́kun láti invite ẹni tó bá wù ú kódà kó pọ̀ bá Sáúdí wá Ọ̀ọ̀ni ti ṣe bẹ́ẹ̀ sẹ́yìn sàṣàlẹ̀ tó ní ẹ̀bùn tọ́ọ̀ni ti Ilé Ifẹ̀ tí bàbá ò tí invite wá sáàfin including comedians ṣé sídí ni ṣé kí lórúkọ ọ̀gbẹ́ni tẹ́sẹ̀ ń dùn yìí Jigan Taoma kí lórúkọ ọmọ ẹlẹ́ṣọ́ yìí Yẹmí ẹlẹ́ṣọ́ Lateef Adédìméjì apá gbogbo wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti ọ̀hìn irọ́ o ọ̀hìn you are doing well Macaroni Mr. Macaroni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀pọ̀lọpọ̀ wọn lọ ní ti invite wá tọ́ ní ti appreciate so kò jẹ́ kí ti Olúwo náà jọjú ṣe mọ̀ pé sin iwájú ní tẹ̀yìn wò sáré n táwọn kan bá fi ṣe àrà sẹ́yìn ìní máa ń jẹ́ àrà lójú ẹlòmíì eégún ibì kan gẹ̀lẹ́dẹ́ ibì kan alágbára lé ń bẹ alágbára oko wà so àwọn èèyàn kan náà lèèyàn máa fi ṣàwòkọ́ṣe bó ti wù kó lúwọ̀ ọmọ rìn tó iwájú náà ni wọ́n máa bá wọn tó síwájú ẹ̀ ọgbọ́n òdigi láì sókùn kò sí bí ọmọ òye sọ pé òun ju bàbá òun lọ gbólúwo tàkìtì tó forí gúnlẹ̀ iwájú ni ọmọ kálàfin gbólúwo sì tàkìtì tọ́fẹ̀gbẹ́ dálẹ̀ iwájú ni ọmọ kọ́ ọ̀ni bàbá rẹ̀ ni ọmọ jẹ́ lọ́jọ́kọ́jọ́ so having said that àwọn nǹkan kan wà tó amaze mi
àwọn nǹkan kan wà tó kọ mí lóminú, àwọn nǹkan kan wà tó mú ìbéèrè wá, àwọn nǹkan kan wà tó mú ìwúrí wá. Mo wá wò pé igi kan yìí ṣe gbó, èèyàn kan yìí sọjà, àjèjì ọwọ́ kan ò gbégbá dórí, bẹ́ẹ̀ ni bàdí kan ò lè jòkó lẹ́ni kọ́ dán mọ́rán. Olúwo ó fi FDM joyè, wọ́n ní wọ́n fẹ́ gbàlejò FDM ni. Àwọn èèyàn kan ní kò ní lọ́kàn tẹ́lẹ̀tẹ́lẹ̀, ìgbà tó dé ń bẹ̀ lọ́sáré rò ń pàjáwìrì pé kóun fi FDM joyè. Irọ́ ni, wọ́n yìí fi oyè lọ́ọ̀yàn ní pàjáwìrì kí wọ́n sì mọ gbágbádá oyè léèyàn lọ́rùn níbẹ̀ náà ń bẹ̀. Torí singlet ni FDM wọ̀dé ọ̀dọ̀ Olúwo, agbádá tí yọ́ wọ̀ wọ́n ti bá rán án lẹ̀ lọ́dọ̀ Olúwo ń bẹ̀ náà ni wọ́n ti gbé agbádá sí lọ́rùn. Ilé tó wá mú controversy jáde ń bẹ̀ òun náà ni wípé atáyéṣe ti bó ni FDM jẹ, because òye tó yé gbogbo wa ni pé atáyéṣe Ìwó ńlọ́gbọ́dọ̀ jẹ́, kìí ṣe atáyéṣe of Yorùbá land. Wọ́n ti jẹ́ atáyéṣe Yorùbá land sẹ́yìn náà ó. Àbóyè kí ni wọ́n fi kí lórúkọ Abbas Akande Obesere tí wọ́n fi jẹ Lówùúkúta, atáyéṣe of Yorùbá land. So kí ni máa ń ṣàwọn èèyàn gan? Oyè mi ń bẹ́lẹ̀ láti fi èèyàn jẹ àǹwáyé Yorùbá land, níbi tí mo ti ń rò wípé ó yẹ káwọn ajá Ọ̀yọ́, àwọn dìgbòlugi Ọ̀yọ́ tí máa ń sànyàn léyìn, ó yẹ kí wọ́n ti fọ́n bọ́ tàbí ìkẹta tán, kí wọ́n ti máa bú Olúwo, kálàfin ó ti issue statement pé kó Olúwo withdraw ẹ̀ with immediate effect. But unfortunately àwọn ajá orí òkè agbómọ̀lẹ́yìn ni wọ́n ń bẹ lọ́yọ̀ọ́. Ntẹ́ bá ní kòkó bò wọ́n bọ̀ wọn ò ní bọ̀, ntẹ́ bá ní kòkó bò wọ́n bọ̀ kò ní bọ̀. Kàkà bẹ́ẹ̀ yóò lò lè bọ òwú lójú abẹ́rẹ́ nínú òkun láì gbéná bẹ́ẹ̀. So as far as I'm concerned, báyìí là ṣe ń lé wa lóòótọ́ ìwọ bòmíì ni, ìwọ lòkété ńlé Oníkòyí, nílùú bòmíì ìpanu ni fáwa o, kì í tiẹ̀ ṣèpanu, ẹran ọbẹ̀ ni. Bọ́wọ́ bá bò kété nísìnyí àìjàmàlà ni o, bọ́wọ́ bá bà láṣejù pípa ni ẹ pa, kárò ń jẹ̀bà lọ́la. Bọ́wọ́ bá bà láṣejù pípa ni ẹ pa, kárò ń jẹ̀bà lọ́la. Lo and behold, nílẹ̀ Káàárọ̀ Oòjíire bó ṣe tóbi tó fẹ̀ tó, mo wò ó láti igun kìíní sí igun kejì, igun kẹta sí kẹrin, mi ò ríbi tí wọ́n ti ń fòyàn joyè tó jẹ́ pé ọ̀rọ̀ ọba míì lámọ̀ wá sọ ń bẹ̀. Olúwo sọ to the extent ń gbó yàtọ̀ sáwọn ọba kan tí wọ́n máa ń sanwó fáwọn blogger kí wọ́n máa bú ọba míì. Now láti fìyàn joyè èèyàn máa ń ní criteria tá a wò mọ́ èèyàn lára. Nínú ìlú, lágbègbè, ní community generally, blogger ni FDM, activist ni, ó dẹ̀ tún ní foundation. FDM is doing wonderfully well. Dáadáa, ó ti gbìjà àwọn èèyàn jà lóríṣiríṣi, ó ti ṣàtakò àwọn èèyàn lóríṣiríṣi, oríṣiríṣi nǹkan ló ti wáyé tó ìjẹ́ wípé a lè recognize ẹ̀, kò sí ní tó bá dì ń bẹ̀. Bàbá wa fi joyè ní Ìwó, ṣé n tó ṣe sí Ìwó ńlá fi joyè ni, àbí n tí yóò ṣe sí Ìwó la fẹ́ fi joyè? Kí ni FDM máa contribute sílùú Ìwó? Ó wà stake. Pàpà síbẹ̀síbẹ̀ náà, bó bá ti wu ni là á ṣèmọ̀lé ẹni, bó bá fẹ́ ó lè fi tẹ ẹlẹ́dẹ̀ jẹ sàárì, bó bá ṣe wu Olúwo ni yóò ṣe ṣèlú ẹ̀, ni yóò ṣe tòlú ẹ̀. Ntọ́ bá sì wù ló lè ṣe fẹ́nikẹ́ni. Ó lè fìyàn jẹ gbákejì ọba, ó lè fọmọ Fúlàní jẹ bọ́ba gún wà,
ó lè fi TV jẹ ọ̀tún oyè kò sẹ́ni tí ó sọ wípé lébi ọ̀pọ̀n mọ́ rí àwọn ò pé kí Gàmbàrí ọmọ sùn rárá bí ọba ti kìran yẹ̀rú ọ̀kín kò mí rò pé yóò gba mí bì kankan bó bá kìran yẹ̀rú ọ̀kín mo lè pé ó tó bàbá kó tó ń lù ọ sinmi o àìtó ń lù ọ jẹ gọ̀ǹgọ̀ so gbogbo ẹ̀yin ọmọ ìlú Ìwó ẹ kú oríire o ẹ kú tàlejò tòní ìkọ́sí lọ́dàbí ẹni páàrẹ lọ́wọ́ abẹ̀ wọ́n wò ní wò ó èrò pọ̀ gan gidi ní èrò pọ̀ so àwọn èèyàn sì fi ìdùnnú wọn sí Very Darkman hàn ní pé àwọn fẹ́ràn rẹ̀ níwò inú àwọn sì dùn wípọ́ wá kí àwọn kódà wọ́n ń tira wọn wọ́n ń wọ́ra wọn wọ́n ń dára wọn láàmú oríṣiríṣi orí ló tá láàsán bá ròkun kò sẹ́ni tí ó fẹ́ kó rí tó náà ó dorí àpésìn kó dorí àpéwò àwọn èèyàn kan comment ó amaze mi oríṣiríṣi nǹkan wọ́n sọ ẹ̀já kọ́kọ́ lọ wo comment wọn díẹ̀ náà ká tó wá play ọ̀rọ̀ Olúwo ká tó gbọ́rọ̀ VDM okay ilé ní they should also remind VDM that the title no pass Telu Bakiade o so wọ́n jẹ́ kó tètè máa yé ọ̀rẹ́ wa ilé ní Atáyèsí of Iwo land not Yoruba land point of correction ilé ní madman confanship test title upon fellow madman olórí burúkú làwọn èèyàn ilé ní Yoruba land or Iwo land nonsensical ilé ní of Yoruba land kẹ̀ is this man normal at all ilé ní it should be Atáyèsí of Iwo land only the Ọọ̀ni and Aláàfin have the exclusive right to confer such but in this case it's limited to Iwo land ilé ní this one don high again o amugbo of Iwo ilé ní not only Atáyèsí na àtẹnujẹ VDM of all people I thought dignity should be of high value to these traditional leaders but look like Afiyesi king himself is not far from the norms ilé ní the king of Iwo land conferring the title of the Yoruba land ilé ní very mad king and very mad man olórí burúkú làwọn èèyàn ilé ní who is Oluwo to say of Yoruba land is he drunk ilé ní since when did Oluwo begin to appoint a title that will cover the Yoruba land ilé ní is the award approved by Saudi Arabia or Sultan ilé ní does the title come with monthly salary abi ilé ní of Yoruba land I like this so make him and his brother for Oyo dey drag am like that ilé ní our husband has got mad again Olarotimi ilé ní Atáyèsí of Iwo best of feather flock together ilé ní what is VDM contribution to Yoruba race Yoruba or Iwo àbí o ilé ní I hope Oluwo will also collect his own 24 or 48 hours ultimatum ilé ní everybody had on this no later denial as that of Baba Ijash I don't know mọ̀ntẹ́ni yẹn mi bẹ́ẹ̀ yẹn he should add Edo and Delta to it the king not serious ilé ní to put the record straight Oluwo has no constitutional right to appoint chieftaincy title across Yoruba land so the title only limited to Iwo land ilé ní Atáyèsí of Nigeria pẹ̀lú love emoji ilé ní somebody explain the meaning for me please Atáyèsí ilé ní the man just shows other kings whom to be given title for welcome job and not for money sake okay ilé ní Yoruba or Iwo land the law recognizes only Aláàfin to do that ilé ní Seun Kuti will be crying now ilé ní where you crying from ilé ní we Aláàfin not fight him as he was fighting Ooni ilé ní point of correction is Atáyèsí of Nigeria not Yoruba land put it directly as it is ilé ní come and see o your king don do this again o ilé ní Mr. Man just be careful this is Yoruba ilé ní controversial ọba ilé ní as an emperor why not ilé ní Nigerians are entitled ilé ní Atáyèsí of Iwo land not Yoruba land ilé ní àwọn Atáyèsí one of Iwo land ilé ní I think all Yoruba obas need to stand up on this man called Oluwo matter tí a bá ní ká fi wèrè sílẹ̀ kó ṣe òkú yẹ bó ṣe wù ú òórùn ẹ̀ kò ní jẹ́ ká mí ilé ní Yoruba land this guy and highness na 5 and 6
eléyìí ní all hail new chief in town, eléyìí ní àbí Atáyèsí of Ìwó, eléyìí ní Atáyèsí of Nigeria or Yoruba land, eléyìí ní laws, can you imagine? Eléyìí ní person wey be chief dey give another person chieftaincy title, eléyìí ní make una drag am like ogbono soup, title na water, eléyìí ní for person wey dem say in cucumber dey online, eléyìí ní madness raised to power 2, eléyìí ní too clouty, eléyìí ní nonsense, Oluwo conferring Yoruba title on a singlet wearing mumu ìkọjáàyè, madness unlimited, eléyìí ní why this fake news Yoruba land kẹ, you dey smoke something with Oluwo ni eléyìí ní mugun dey scam mugun, eléyìí ní Oluwo, how many times did I call you? Ìwọ náà àbí okay o, eléyìí ní Atáyèsí of Ìwó, ó ti tún mú igbó ẹ̀ yó, eléyìí ní who dash Oluwa and Imperial Majesty, eléyìí ní he don smoke weed, eléyìí ní no wonder he is busy defending those involved in Presidential Foreign Investment Council, eléyìí ní only Aláàfin of Ọ̀yọ́ can do such, eléyìí ní VDM is finished, he has been caged, eléyìí ní Atáyèsí of Ìwó town as the man's jurisdiction is limited to Ìwó town, eléyìí ní I don't think Kábíyèsí Oluwo have the audacity to confer title of Yoruba land on anybody. If it's true, it's a step taken too far. What will the direct sons of Okanbi like Kowa Orangun Aga of Ila, Onipopo and other give? Eléyìí ní no be that boxer king be that. Eléyìí ní Mugun is control Mugun, only commandable in Iwo land. Please be aware. Eléyìí ní but both are content creators. Eléyìí ní ìkọjáàyè bẹ̀rẹ̀. Eléyìí ní that Oluwo na Olodo. Eléyìí ní Yoruba land or Iwo land and its environment. Eléyìí ní excess drugs at work. Eléyìí ní Oluwo, you are on your own. You have no authority to confer any titles on anyone in Yoruba land as a whole except in your domain. Eléyìí ní hope VDM will be wearing clothes now, not singlet again. Eléyìí ní commendable. Eléyìí ní honor is given to whom honor is due. VDM deserves it. Correct. Acting beyond historical scope. Atáyèsí of Ìwó land, not Yoruba land. Eléyìí ní out of boundary. Eléyìí ní Atáyèsí of Ìwó land, he meant. Eléyìí ní nice one, Oluwo of Ìwó land. It is good thing for you to visit Obas in Yoruba land, but not this Oba Abdulrasheed, who don't have respect for the ancestors of Yoruba land. The honor would have been more honorable if it's Oni of Ife. The overall Obas of Yoruba land, feed them more grace and more honorable. Eléyìí ní indeed, it's truly the era of Olodo oppressing. Eléyìí ní irú ìròǹborùn, they both smoke weed àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mélòó la kà nínú kọ́mẹ̀ntì àwọn èèyàn? All the same, to the best of my understanding, VDM really deserve recognition from anybody. Anybody lè appreciate VDM. Bí a káàbọ̀ ọ̀gbẹ́ni, o kú iṣẹ́, àríṣẹ́ rẹ o, torí kú iṣẹ́ ni máa ń mórí iṣẹ́ yá. Ṣùgbọ́n láti fi oyè dá lọ́lá, well, we don't know of what importance. No. Kí ni impact ẹ̀ ní Yoruba land? And again, why controversy on everything? Táyé Olúwo fi fìyàn jẹ oyè nǹkan kan of Yoruba land. Wọ́n sáfẹ́ controversy. Anybody ò bá ti mọ́ sọ̀rọ̀ ká ní Atáyèsí of Ìwó ńlọ jẹ. Ìtàn bá fìyàn joyè ńbàdàn, kíní kan of Ìbàdàn land náà máa fìyàn jẹ. Olúbàdàn kankan ò fàjàgbọ̀n rí. Ẹ̀gbá ò ní fi àbí Aláké ò ní fi yàn joyè kó sọ pé of Ẹ̀gbájẹ̀bú land àbí Yorùbá land, the same thing níjẹ̀bú. Alright, pápápá ẹjá gbọ́rọ̀ lẹ́nu VDM ká sì gbọ́rọ̀ lẹ́nu Olúwo. Oníkan làjí ó ṣe. Okay. Okay. Wọ́n bá máa sọ jáde ni.
fídíẹ̀ mú kan wòran ràn ní pé èwo wọn tó ń kó jáde kò rí rí. kábíyèsí lọ́wọ́ agbádá sí lọ́rùn. irú òfin tí ń bẹ lọ́rùn mi wọ́n rán fún o. ajé ń gbọ́ kò yé VDM. àtàyè ṣe tí ó tún wọ singlet lọ́la. ẹ̀yin náà wò. Very Darkman. Okay, wọ́n ti gbé agbádá sí Atáyéṣe of Iwo Land lọ́rùn. Then ìgbà tó ń bọ̀ lílẹ̀ ẹjá gbọ́rọ̀ lẹ́nu Olúwo. The king of Iwo is a king to be reckoned with, regardless of. There are many people, you will see some kings, they will go and sponsor bloggers. They even became bloggers themselves. Now, you will see some kings, they will go and sponsor bloggers. They often become bloggers themselves. Ẹjá béèrè lọ́wọ́ Olúwo pé ta ni blogger láàrin òun àtàwọn ọba tó kù. Kò sí ọba tó sẹ́ẹ̀tì kámẹ́rà síwájú ààrẹ tí ń sọ̀rọ̀ bí Olúwo. Ọ̀ni ò tí ì ṣe rí. Àtàláàfin àná àti tòní ìkankannu ò tí ì ṣe rí. Aláké ò ṣe rí. Awùjalẹ̀ Ìjẹ̀bú ò ṣe rí. Ọ̀wáràngún ò ṣe rí. Àtáọ̀jà ò ṣe rí. Tìmì Ẹdẹ ò ṣe rí. Ọwá Òbòkun ò ṣe rí. Kò sọ́ba náà lẹ Káàárọ̀ Òjíire tí ń sẹ̀tì kámẹ́rà síwájú ààrẹ tó ló ń bá àwọn èèyàn sọ̀rọ̀. Olúwo nìkan ló ṣe é. Sísì ń ṣe lọ́wọ́ every blessed day ní sọ̀rọ̀ lórí social media. Ó dàbí ẹni pọ́rọ̀ díẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ èpè ọjọ́ mọ́ olè óyè tọ́ra àwọn èèyàn jẹ́ kí kábíyèsí orí mú mi èébú ọ̀rọ̀ ẹ̀gàn ọ̀rọ̀ àlùfàǹsá sódìdí aládé. ẹgbọ́n tán fi sọ tán sọ dàwàdà ń bẹ̀ ẹkùn ọkọ̀ abọ́rẹ̀ wíìs abọ́rẹ̀ Ọ̀ọ̀ni ńláwọn Ọ̀yọ́ àtolúwo ń pè ní Abọ̀rẹ̀. Tó bá ń sọ̀rọ̀ páwọn ọba kan wọ́n ń sòòṣà wọ́n ń bọ̀rìṣà kò rí fáàsì èèyàn méjì Ọ̀ọ̀ni náà ní rí fáàsì. Ọ̀ọ̀dẹ̀mọ̀yẹ̀wò Ọ̀ọ̀ni pẹ̀lú Ọlọ́run. Ọ̀ọ̀tí rí Ọ̀ọ̀ni níbi tó ti ń fi èèyàn ṣètùtù rí. Gbogbo ẹ̀ ní Olúwo sọ́ńbì yìí. Ó invite Very Darkman sí palace. To the best of my understanding, àwọn iṣẹ́ rere tí Very Darkman ti ṣe akitiyan láàrin ìlú ló yẹ kó jẹ́ topic of discussion as far as I'm concerned. Mo rí iṣẹ́ ọwọ́ ẹ o níbi báyìí àwọn tó ṣe báyìí lágbára Ọlọ́run àti ẹ̀ lẹ́yìn o nǹkan àwọn nǹkan táwọn náà bá ní lọ́wọ́ láti ṣàtìlẹ́yìn fún tàbí ń tọ́ bá ní láti ṣe fáwọn ọ̀dọ́ wò ó. Because Very Darkman encouragement ló yẹ kó jẹ́ fáwọn ọ̀dọ́ tí ń bọ̀ lẹ́yìn. Láti emulate ẹ̀ kìí ṣe bí tá a tún ti máa dápàdé ọba míì lẹ̀. Gbogbo ohun tó ń sọ ẹ́ òye Very Darkman kò sí nǹkan tó kàn án. Not in my palace. Ó ti kọ́kọ́ rẹ́rìn o not in my palace. Me, I'm not like them. Don't abuse any king in my palace. Me, I'm not like them. Don't abuse any king in my palace. After tán ti ọ̀rọ̀ asọ́tì ní jẹ́ kínní àná bẹ́ẹ̀ bá fi irú ẹ̀ ṣe ẹ̀yẹ́ láàfin rí
àwọn tẹ́ ẹjọ́ ń gbà àfin tàbí tẹ́ ẹjọ́ wà láàfin tàbí tí wọ́n ń kì ọ́ láàfin wọn ò ní fi irú ẹ̀ ṣàwàdà. Please, just they are still ignorant. They are still ignorant. We will not go down to that ignorance level. We are smart. We will see some bloggers who bring king, who bring blogger into their palace to be abusing another king in front of them. And they think it's I look at it as very childish. This is not king. This is not king life. The same. We are correcting what is not right in kingship. Yes. Listen and learn. We are exposed. Though we might think any king might have traveled, but exposure is not about traveling up and down. But àwọn ọ̀jọ̀gbọ́n sọ pé traveling is part of exposure. Exposure is not about traveling up and down. No, ààrẹ náà ni o. Torí ìrírí tó bá ń ní lónìí, nǹkan ní ìrírí tó rí lọ́dún tí ń bọ̀. Tó bá sọ pé èèyàn ń rìnrìn àjò, èèyàn ń travel dáadáa, èèyàn ní ìrírí, wọ́n náà mọ̀ pọ̀ ọmọ lọ jẹ́. Bí gbogbo èèyàn sì ń lọ sí Amẹ́ríkà ní ìsìn o tó bẹ̀ láti dorí kọ̀nà Amẹ́ríkà. Wọ́n bá mú ọ inú gbága ni o. Ibi tó ti lò yókù ọba rẹ nu o. It's about knowing how to use your brain, use your mind. And we will see kings. You will see them. They will be playing bloggers every month. How do you know? There are bloggers on their payroll. Wow. Just for nobody but me. Only Oluwo. Because of that, they think they are doing harm to me. They don't know that people are getting the way you are talking about him bad is the way people are knowing him more. When they spoil VDM, they don't know that they are places that they haven't known him. This king is paying for my publicity free of charge. Ọ̀rọ̀ VDM lásán. This king that is doing all this, they try everything. They even thank God for my wife. This one they didn't get to him. My other wife, they are the one that they brought in. They set me up with that one. They said. Now, àwọn páàtì tí mo ń sábà bí mi nínú leléyìí ò ní wípé ìyàwó òun ti tẹ́lẹ̀ ìyún channel chin wọ́n set wọ́n up pẹ̀lú ẹ̀ ni obìnrin ló ń sùn sínú yàrá sáà kábíyèsí ẹ wọlé rè bá obìnrin tẹ́ ẹ mà lóòjọ́ ẹ gàlé lórí ẹ ní nǹkan pọ̀ pẹ̀lú ẹ̀ oyún that same day oyún ọjọ́ kan péré náà dẹ̀ dọ́mọ ẹ dẹ̀ sọ́dọ̀ lórí láàfin ṣe bí Yorùbá lẹ́yìn náà kábíyèsí Olúwo ń bẹ gbọ́ngbà tí wọ́n níyàwó tá a bá fẹ́ lójú ujó ìran ni ó wò lọ ok ṣé ọba kan ló wá sọ wípé Olúwo ọmọ ti sùn ní yàrá ó yá lọ́ba àbọ́ba kan ló dì í nìtan mú fún ọ tó fi jẹ́ pé wọ́n sẹ̀tì ẹ̀ ni because we don't understand kò yé wa. Kill me, they poison me, they assassination. Can you imagine? Can you imagine? Ta ló rán aya ni agbanipa sí ọ tó sì sọ jáde bó bá lẹ́rìí tó dájú ó dá o ọba ìrànyàn kí wọ́n wá gbẹ̀mí mi o sọ jáde náà ó já mọ̀ jẹ́ kí gbogbo wa rí àbí èèwọ̀ ni wọn ò gbọ́dọ̀ sọ ni ta ló fún ọ májèlé jẹ. I swear to Oludumare. If I lie, let God remove me from this throne. If you know what they are doing, if I lie, let God remove me from this throne. Brother, ó ti mọ̀ pé kò sí nǹkan tó kọ́ lọ́n pẹ̀lú ipò tó wà kò sẹ́ni tí ó yọ̀yàn kú ń bẹ̀. Ìwọ ló yan ọba, ìwọ náà ni ó gbádùn ọba wọn. We are trying to change. We are trying to let you know that this what we are doing in the past, the things of the past that is not good. Agbada is good from the past.
we brought it now, and we are still using it. Any tradition and culture that is not harming our children, we adopt it, and we use it for the future. But anyone that is hurting us, we don't want rituals that is sacrificing our children. Yes. There are used to be sacrificial humans in Yoruba land, and some people are still doing it under me. And we are telling them, please, I cannot be a part. Ẹ dákun ńlẹ̀ káàárọ̀ oòjíire ta lọ́mọ ọba náà tó sì ń fi èèyàn ṣètùtù owó àbí tó sì ń fi èèyàn ṣètùtù láàrin ìlú lónìí olónìí ńlẹ̀ káàárọ̀ oòjíire bó ṣe fẹ̀ tó ọba àwo ńlọlúwo ń sọ wípé wọ́n sì ń lu àwọn ọmọ àwọn I don't think so because tán bá ní ọba ń ran àwọn ọ̀dọ́ lọ́wọ́ mi mọ ọba tó ṣe ju Ọ̀ọ̀ni lọ ọba ní pàtì nínú ìgbésí ayé àwọn ọ̀dọ́ ọba gba àwọn ọ̀dọ́ ṣiṣẹ́ mi mọ ọba mi tó tún ṣe ju Ọ̀ọ̀ni lọ so. Of a kingship that will be killing. That is violence. Violence. The people you are killing, and these children, they can be president in the future. Now, nítorí àwíjàre kí tó tán lẹ́nu àwọn tí mo fẹ́ mú jáde nínú tí mo play so far ò ní wípé ìkùrọ́ lọ wá rà bó lọ́mọ ẹran ṣe dégbá. ọ̀tọ̀ ni tá a bá wá sóde ọ̀tọ̀ ni tá a bá lọ lé very Darkman là ń gbà lálejò ó ṣe tún di ọ̀rọ̀ lórí ìran káàárọ̀ oòjíire wọ́n ń sòòsà wọn ò sòòsà kò sẹ́ni tó drag ẹnì kankan kó wá sòòsà kò sọ́ba tí ń sòòsà ní gbàgede ṣùgbọ́n wọ́n ti láwọn ọdún ìṣẹ̀ṣe tí wọ́n ń ṣe nílé Ifẹ̀ ready made wọ́n lélẹ̀ ìtàn ṣe ń Ìbàdàn wọ́n lélẹ̀ ìtàn ṣe lọ́yọ̀ọ́ tàbádẹ̀ sọ wípé ìlú tó ru ilẹ̀ káàárọ̀ oòjíire lérí tó ru ìran Yorùbá lérí Ilé Ifẹ̀ àtọ̀yọ́ náà ni o láti ìgbà ìwáṣẹ̀ títí dòní ṣáà wá ní kí wọ́n pa ìṣẹ̀ṣe rẹ́ nífẹ̀ẹ́ kí wọ́n parẹ́ lọ́yọ̀ọ́ kí n tí wọ́n ń pè níran Yorùbá ó sì tán bẹ́ẹ̀ because tá a bá ti yọ gbogbo àwọn nǹkan yìí yóò parẹ́ o that is number one. Secondly ó ní wípé Olúwo ọmọ pé tí wọ́n ń pè ní iyì àtàpọ́nlé ọba gangan nu iyì àti àpọ́nlé tí ń bẹ lára ọba kò ní pẹ́ tán Àkàndá ọ̀rọ̀ Awíkonko lórúkọ tèmi ẹ̀kọ́ ọ̀lẹ̀ kẹ́ẹ̀kọ́ orúkọ mi tì í pé gbogbo ìbọ̀rìṣà ọ̀dá ìṣẹ̀ṣe ọ̀dá ẹlẹ́bọ ni wọ́n oníǹkankan ni wọ́n tó bá ti kúrò nínú ìran Yorùbá tá a fẹ̀sìn àjèjì gbà sẹ́gbẹ̀ẹ́ tán mo fọlọ́ ń búra ipò ọba kò ní níyì mọ́ kò ní síjọ lójú kankan mọ́ torí kò ní dúró fún nǹkan kan mọ́ ntọ́ bá dé stage kan a ní nígbàgbọ́ nínú kájọba nínú ìlú mọ́ a nígbàgbọ́ nínú local government chairman torí n ta sọ ni wípé ayé ti da yí ọ̀làjú ẹjá dàbí àwọn ọba òkè òkun are you getting me ṣùgbọ́n Ọọ̀ni sì máa wà relevant ẹ̀kọ́ lẹ̀kẹ́kọ́ orúkọ mi sí Ọọ̀ni will still be relevant as the spiritual leader of the entire Yoruba race. Ọọ̀ni sì máa wà ńbẹ̀ títí forever a sì ní ọ̀wọ̀ àtàpọ́nlé yẹn fọ́ Ọọ̀ni ṣùgbọ́n àní ní fọ́ba kankan mọ́ ẹ̀kọ́ lẹ̀kẹ́kọ́ orúkọ mi sí òye yé mi pé Ilé Ifẹ̀ ò lè stop ọdún ọlọ́jọ́ wọn lè stop ọdún ajé wọn lè stop ọdún Ògún wọn lè stop ọdún Ọbàtálá wọn lè stop ọdún Ọ̀fà eléyìí ò ti tó wa ẹ jẹ́ kí wọ́n pa gbogbo ohun tí ń jẹ́sẹ̀ sí rẹ́ níwò kọ́mọ́ hù mọ́ ẹ jẹ́ kí wọ́n lé àwọn kírísítẹ́nì kúrò níwò kókun mùsùlùmù nìkan káwá wò gbẹ̀yìn sí wọn Ọlọ́run Elédùmarè kò ní fi sára wa dè wá kò ní ní wá lára àní sí kó gbà àní sí ìyànyàn sípò
ṣé ká kí very dark man kú oríire ni tó akí very dark man kú oríire o àtayé ṣe ṣùgbọ́n àtayé ṣe ti bo àtayé ṣe ìwò oyè tó jẹ kò kọjá ìlú ìwò akandọ̀ ọ̀rọ̀ ayékòǹkò àjàwọ̀ àrọ̀ pdm ká sì gbọ́rọ̀ lẹ́nu Olúwo oníkan làjí ó ṣe ok ok wọ́n bá máa sọ jáde ni pdm kan wò rán ni pé èwo wọn tó ń kó jáde kò rí rí kábíyèsí lọ́wọ́ agbádá sí lọ́rùn irú òfin tí ń bẹ lọ́rùn mi wọ́n rán fún o. ajé ń gbọ́ kò yé pdm àtàyè ṣe tí ó tún wọ singlet lọ́la ẹ̀yin náà wò very dark man. ok wọ́n ti gbé agbádá sí Atáyéṣe of Iwo Land lọ́rùn then ìgbà tó ń bọ̀ lílẹ̀ ẹjá gbọ́rọ̀ lẹ́nu Olúwo. The king of Iwo is a king to be reckoned with, regardless of. There are many people, you will see some kings, they will go and sponsor bloggers. They even became bloggers themselves. Now, you will see some kings, they will go and sponsor bloggers. They often become bloggers themselves. Ẹjá béèrè lọ́wọ́ Olúwo pé ta ni blogger láàrin òun àtàwọn ọba tó kù. Kò sí ọba tó sẹ́ẹ̀tì kámẹ́rà síwájú ààrẹ tí ń sọ̀rọ̀ bí Olúwo. Ọ̀ni ò tí ì ṣe rí àtàláàfin àná àti tòní ìkankannu ò tí ì ṣe rí Aláké ò ṣe rí Awùjalẹ̀ Ìjẹ̀bú ò ṣe rí Ọ̀wáràngún ò ṣe rí Àtáọ̀jà ò ṣe rí Tìmì Ẹdẹ ò ṣe rí Ọwá Òbòkun ò ṣe rí kò sọ́ba náà lẹ káàárọ̀ òjìrì tí ń sẹ̀tì kámẹ́rà síwájú ààrẹ tó ló ń bá àwọn èèyàn sọ̀rọ̀ Olúwo nìkan ló ṣe é tí sì ń ṣe lọ́wọ́ every blessed day ní sọ̀rọ̀ lórí social media ó dàbí ẹni pọ́rọ̀ díẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ ìpè ọjọ́ mọ́lẹ̀ òye tọ́ra àwọn èèyàn jẹ́ kí kábíyèsí orí mọ́mí èébú ọ̀rọ̀ ẹ̀gàn ọ̀rọ̀ àlùfàǹsá sódìdí aládé. ẹgbọ́n tán fi sọ tán sọ dàwàdà ń bẹ̀ ẹkùn ọkọ̀ abọ́rẹ̀ wíìs abọ́rẹ̀ Ọ̀ni làwọn Ọ̀yọ́ àtolúwo ń pè ní abọ́rẹ̀ tó bá ń sọ̀rọ̀ páwọn ọba kan wọ́n ń sòòṣà wọ́n ń bọ̀rìṣà kò rí fáàsì èèyàn méjì Ọ̀ni náà ní rí fáàsì ọ̀ọ́dẹ̀mọ̀yẹ̀wò Ọ̀ni pẹ̀lú Ọlọ́run ọ̀tí ìrí Ọ̀ni níbi tó ti ń fi èèyàn ṣètùtù rí gbogbo ẹ̀ ní Olúwo sọ́ńbì yìí ó invite very dark man sí palace to the best of my understanding àwọn iṣẹ́ rere tí very dark man ti ṣe akitiyan láàrin ìlú ló yẹ kó jẹ́ topic of discussion as far as I'm concerned
mo ríṣẹ́ ọwọ́ ẹ o níbi báyìí àwọn tó ṣe báyìí lágbára ọlọ́ọ̀lọ́ àti ẹ̀ lẹ́yìn o nǹkan àwọn nǹkan táwọn náà bá ní lọ́wọ́ láti ṣàtìlẹ́yìn fún tàbí ń tọ́ bá ní láti ṣe fáwọn ọ̀dọ́ wò. Because very dark man encouragement ló yẹ kó jẹ́ fáwọn ọ̀dọ́ tí ń bọ̀ lẹ́yìn láti emulate ẹ̀, kì í ṣe bí tá a tún ti máa dápàdé ọba míì lẹ̀. Gbogbo ohun tó ń sọ ẹ̀ òye very dark man kò sí nǹkan tó kàn án. Not in my palace. Ó ti kọ́kọ́ rẹ́rìn o, not in my palace. Me, I'm not like them. Don't abuse any king in my palace. Me, I'm not like them. Don't abuse any king in my palace. After tán ti ọ̀rọ̀ asọ́tì ní jẹ́ kínní àná, bẹ́ẹ̀ bá fi irú ẹ̀ ṣe ẹ̀yẹ láàfin rí, àwọn tẹ́ ẹjọ́ ń gbà àfin tàbí tẹ́ ẹjọ́ wà láàfin tàbí tí wọ́n ń kì ọ́ láàfin, wọn ò ní fi irú ẹ̀ ṣàwàdà. Please, just they are still ignorant. They are still ignorant. We will not go down to that ignorance level. We are smart. We will see some bloggers who bring will bring blogger into their palace to be abusing another king in front of them. And they think it's I look at it and say, very childish. This is not king. This is not king-like. The same. We are correcting what is not right in kingship. Yes. Listen and learn. We are exposed. Though we might think any king might have traveled, but exposure is not about traveling up and down. But àwọn ọ̀jọ̀gbọ́n sọ pé traveling is part of exposure. Exposure is not about traveling up and down. No, ààrẹ náà ni o. Torí ìrírí tó bá ń ní lónìí, nǹkan ní ìrírí tó rí lọ́dún tí ń bọ̀. Tó bá sọ pé èèyàn ń rìnrìn àjò, èèyàn ń travel dáadáa, èèyàn ní ìrírí, wọ́n náà mọ̀ pọ̀ ọmọ lọ jẹ́. Bí gbogbo èèyàn sì ń lọ sí Amẹ́ríkà ní ìsìn, o tó bẹ̀ láti dorí kọ̀nà Amẹ́ríkà. Wọ́n bá mú ọ inú gbága ni o. Ibi tó ti lò yókù ọba rẹ nu o. It's about knowing how to use your brain, use your mind. And we will see kings. You will see them. They will be playing bloggers every month. How do you know? They are bloggers on their payroll. Wow. Just for nobody, for me. Only Oluwo. Àtàwọn ògbó. Because of that, they think they are doing harm to me. They don't know that people are getting the way you are talking about him bad is the way people are knowing him more. When they spoil VDM, they don't know that they are places that they haven't known him. This king is paying for my publicity free of charge. Ọ̀rọ̀ VDM lásán o. This king that is doing all this, they try everything. They even thank God for my wife. This one they didn't get to him. My other wife, they are the one that they brought in. They set me up with that one. They say it should. Now, àwọn páàtì tí mo ń sábà bí mi nínú leléyìí ò ní wípé ìyàwó òun ti tẹ́lẹ̀ yíò channel chin wọ́n sẹ́ẹ̀tì wọ́n ọ̀pù pẹ̀lú ẹ̀ ni obìnrin ló ń sùn sínú yàrá sáà kábíyèsí ẹ wọlé rè bá obìnrin tẹ́ ẹ mà lóòjọ́ ẹ gàlé lórí ẹ ní nǹkan pọ̀ pẹ̀lú ẹ̀ oyún that same day oyún ọjọ́ kan péré náà dẹ̀ dọ́mọ ẹ dẹ̀ sọ́dọ̀ lórí láàfin ṣe bí Yorùbá lẹ́yìn náà kábíyèsí Olúwo ń bẹ gbọ́ngbà tí wọ́n níyàwó tá a bá fẹ́ lójú ujó ìran ni ó wò lọ ok ṣé ọba kan ló wá sọ wípé Olúwo ọmọ ti sùn ní yàrá ó yá lọ́ba àbọ́ba kan ló dì í nìtan mú fún ọ tó fi jẹ́ pé wọ́n sẹ́ẹ̀tì ẹ̀ ni because we don't understand kò yé wa. Kill me, they poison me, they assassination. Can you imagine? Can you imagine? Ta ló rán aya ni agbanipa sí ọ tó sì sọ jáde bó bá lẹ́rìí tó dájú ó dá o
ọba ìran èèyàn kí wọ́n wá gbẹ̀mí mi o sọ́jà dènà ó já mọ̀ jẹ́ kí gbogbo wa rí àbí èèwọ̀ ni wọ́n gbọ́dọ̀ sọ ni ta ló fún májèlé jẹ. I swear to Olódùmarè. If I lie, man, sorry. If I lie, let God remove me from this trouble. If you know what they have done, because if I lie, let God remove me from this throne. Brother, ó ti mọ̀ pé kò sí nǹkan tó kọ́ lọ́n pẹ̀lú ipò tó wà kò sẹ́ni tí ó yọ̀yàn kú ń bẹ̀. Ìwọ ló yan ọba, ìwọ náà ni ó gbádùn ọba wọn. we are trying to change, we are trying to let you know that this what we are doing in the past, the things of the past that is not good. Agbada is good from the past. We brought it now and we are still using it. Any tradition and culture that is not harming our children, we adopt it and we use it for the future. But anyone that is hurting us, we don't want rituals that is sacrificing our children. Yes. There used to be sacrificial humans in Yoruba land, and some people are still doing it under me. And we are telling them, please, I cannot be a part. Ẹ dákun ńlẹ̀ káàárọ̀ oòjíire ta ló mọ ọba náà tó sì ń fi èèyàn ṣètùtù owó àbí tó sì ń fi èèyàn ṣètùtù láàrin ìlú lónìí ńlẹ̀ káàárọ̀ oòjíire bó ṣe fẹ̀ tó ọba àwo ńlọlúwo ń sọ wípé wọ́n sì ń lu àwọn ọmọ àwọn I don't think so because tán bá ní ọba ń ran àwọn ọ̀dọ́ lọ́wọ́ mi mọ ọba tó ṣe ju Ọ̀ọ̀ni lọ ọba ní pàtì nínú ìgbésí ayé àwọn ọ̀dọ́ ọba gba àwọn ọ̀dọ́ ṣiṣẹ́ mi mọ ọba mi tó tún ṣe ju Ọ̀ọ̀ni lọ so. Of a kingship that will be killing. That is violence. Violence. The people you are killing, and these children, they can be president in the future. Now, nítorí àwíjàre kí tó tán lẹ́nu àwọn tí mo fẹ́ mú jáde nù tí mo play so far ò ní wípé ìkùrọ́ lọ wá rà bó lọ́mọ ẹran ṣe dégbá. ọ̀tọ̀ ni tá a bá wá sóde ọ̀tọ̀ ni tá a bá lọ lé very Darkman là ń gbà lálejò ó ṣe tún di ọ̀rọ̀ lórí ìran káàárọ̀ oòjíire wọ́n ń sòòsà àwọn òṣòòsà kò sẹ́ni tó drag ẹnì kankan kó wá sòòsà kò sọ́ba tí ń sòòsà ní gbàgede ṣùgbọ́n wọ́n ti láwọn ọdún ìṣẹ̀ṣe tí wọ́n ń ṣe nílé Ifẹ̀ ready made wọ́n lélẹ̀ ìtàn ṣe ń Ìbàdàn wọ́n lélẹ̀ ìtàn ṣe lọ́yọ̀ọ́ tàbádẹ̀ sọ wípé ìlú tó ru ilẹ̀ káàárọ̀ oòjíire lérí tó ru ìran Yorùbá lérí Ilé Ifẹ̀ àtọ̀yọ́ náà ni o láti ìgbà ìwáṣẹ̀ títí dòní ṣáwa ní kí wọ́n pa ìṣẹ̀ṣe rẹ́ nífẹ̀ẹ́ kí wọ́n parẹ́ lọ́yọ̀ọ́ kí n tí wọ́n ń pè níran Yorùbá ó sì tán bẹ́ẹ̀ because tá a bá ti yọ gbogbo àwọn nǹkan yìí yóò parẹ́ o that is number one. Secondly ó ní wípé Olúwo ọmọ pé tí wọ́n ń pè ní iyì àtàpọ́nlé ọba gangan nu iyì àti àpọ́nlé tí ń bẹ lára ọba kò ní pẹ́ tán Àkàndá ọ̀rọ̀ Awíkonko lórúkọ tèmi ẹ̀kọ́ ọ̀lẹ̀ kẹ́ẹ̀kọ́ orúkọ mi tì í pé gbogbo ìbọ̀rìṣà ọ̀dá ìṣẹ̀ṣe ọ̀dá ẹlẹ́bọ ni wọ́n oníǹkankan ni wọ́n tó bá ti kúrò nínú ìran Yorùbá tá a fẹ̀sìn àjèjì gbàṣẹ́gbẹ̀ẹ́ tán mo fọlọ́ ń búra ipò ọba kò ní níyì mọ́ kò ní síjọ lójú kankan mọ́ torí kò ní dúró fún nǹkan kan mọ́ tó bá dé stage kan a ní nígbàgbọ́ nínú kájọba nínú ìlú mọ́ a nígbàgbọ́ nínú local government chairman torí n ta sọ ni wípé ayé ti da yí ọ̀làjú ẹjá dàbí àwọn ọba òkè òkun are you getting me ṣùgbọ́n Ọọ̀ni sì máa wà relevant ẹ̀kọ́ lẹ̀kẹ́kọ́ orúkọ mi sí Ọọ̀ni will still be relevant as the spiritual leader
of the entire Yoruba race. Òní sì máa wà ńbẹ̀ títí forever. A sì ní ọ̀wọ̀ àtàpọ́nlé yẹn fọ́ ni. Ṣùgbọ́n àní ní fọ́ba kankan mọ́. Ẹ̀kọ́ lẹ̀ kẹ́kọ̀ọ́ orúkọ mi sí. Òye yé mi pé Ilé-Ifẹ̀ ò lè stop ọdún ọlọ́jọ́. Wọ́n lè stop ọdún ajé. Wọ́n lè stop ọdún Ògún. Wọ́n lè stop ọdún Ọbàtálá. Wọ́n lè stop ọdún Ọ̀fà. Eléyìí ò ti tó wa. Ẹ jẹ́ kí wọ́n pa gbogbo ohun tí ń jẹ́sẹ̀ sí rẹ́ níwò kọ́mọ́ hù mọ́. Ẹ jẹ́ kí wọ́n lé àwọn kírísítẹ́nì kúrò níwò kó kù mùsùlùmí nìkan. Káwá wò gbẹ̀yìn sí wọn. Ọlọ́run Elédùmarè kò ní fi sára wa dè wá, kò ní ní wá lára. Àní sí kó gbà, àní sí ìyànyàn sípò. Ṣé ká kí very dark man kú oríire ni? Tó àkí very dark man kú oríire o. Atáyé ṣe, ṣùgbọ́n atáyé ṣe ti bo, atáyé ṣe ìwò. Oyè tó jẹ kò kọjá ìlú Ìwó. Àkàndá ọ̀rọ̀ Awíkonko. Àjàó àrọ̀ Awíkonko aṣọ lójú ọlọ́rọ̀. Kí lè rò tí lórí atáyé ṣe tí wọ́n fi very dark man jẹ́ níwò t'Olúwo pè ní atáyé ṣe of Yorùbá land? Ìdáhùn yẹn bá ń fi sí comment section. God bless you. Àánú Olódùmarè ní fi sílẹ̀ o. Ilé onílé wa tọ̀nù nínú wa wọlé. Ẹ like, follow page mi lórí Facebook Awíkonko television àti Awíkonko TV. Ẹ subscribe sí YouTube channel mi Awíkonko TV àti Onídèmọdè TV fónídèmọdè game show. Ẹ wá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ ká jọ sọ. Ẹ já sọ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣàlẹ̀ káàró jíire bí òní wọmi. Orílẹ̀-èdè ilẹ̀ káàró jíire òní dàrú. Ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nimẹ́ni. Àjùwàṣe o, ó dàárọ̀, oorun ayọ̀ lásùn o, àní tójú òun lójú kú. I love you all. Bye bye.